ṣebí wọ́n ní àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ni kí wàá ló dé tí ìgbéyàwó àwọn òṣèré tíátà Yorùbá kọ̀ọ̀kan bíi ti Dàmọ́lá Ọlátúnjí àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ rí Àrògbá torí wọ́n ń wá nínú Nollywood industry tí wọ́n tiẹ̀ wá rí àgbà kankan tó tiẹ̀ lè dìde láti sọ wípé ẹ jẹ́ á bá wọn parí ìjà ẹ kí ìgbéyàwó wọn kó bàa lè fi ẹsẹ̀ múlẹ̀ ṣinṣin eléyìí lágbára èmi kì í mojú béèrè síta o ìkànnì àwọn òṣèré tíátà Yorùbá Adéọmọ Adé ń lójú ìbéèrè síta fún gbogbo àwọn àgbààgbà inú Yorùbá Nollywood industry wípé ẹbọn lágbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun wọ ni kí wàá lóde torí àwọn kéékèèké inú Nollywood industry tí wọ́n jẹ́ lọ́kọláya torí wọ́n ń wọ́ nípa márèèjì tí wọ́n sì rí àgbà kankan tó sì lè dìde láti gbé ìgbésẹ̀ láti bá wọn parí ìjà lọ́kọláya wọn kí ìgbéyàwó wọn kí márèèjì wọn kó bá lè ṣe kíni kó bá lè wà fruitful kó lè wà successful kó lè fẹsẹ̀ méjèèjì múlẹ̀ ṣinṣin nínú industry káwọn èèyàn náà lè rí wọn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere nígboro. Ìbéèrè ńlá lélẹ́yìí ẹ̀yin èèyàn mo máa tún kí yín káàbọ̀ sórí ìkànnì DJ Naija Television ẹ má gbàgbé láti máa bá mi subscribe ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́ máa fi subscribe sí channel wa ẹ máa bá mi click lórí like button kẹ́ sì máa share ètò kó máa lọ lórí ayélujára. ìbéèrè tí Adéọmọ Adé tó béèrè ó ló dá lórí ọ̀rọ̀ picture kan tí Dàmọ́lá Ọlátúnjí tó post sórí Instagram page ẹ̀ níbi tá a ti rí tóun pẹ̀lú arábìnrin tó rẹwà kan tí wọ́n jọ wọ matching clothes tó sì kọ àkọlé ẹ̀ ní Thank you God, we are happy to announce a new chapter. Eléyìí ló mú kí ọ̀pọ̀ máa wò wípé ṣé Dàmọ́lá Ọlátúnjí ó ti yá move on náà nìyẹn ó ti ṣègbéyàwó pẹ̀lú òrékelẹ́wàbìnrin míì ni pé ṣó ti yá gbàgbé aya ẹ̀ tẹ́lẹ̀ rí ìyẹn Àrògbá náà nìyẹn. Ó ló mú kí Adéọmọ Adé kójú ìbéèrè sí gbogbo àwọn àgbààgbà òṣèré tíátà Yorùbá wípé kí ló dé gan-an tán tiẹ̀ wá rí kankan nínú àwọn àgbààgbà yẹn tó tiẹ̀ lè gbé ìgbésẹ̀ láti settle matter tó wà láàrin Dàmọ́lá Ọlátúnjí àti ìyàwó ẹ̀ Àrògbá nígbà tó kúkú ṣe wípé ọmọ òṣèré tíátà ẹgbẹ́ kan náà ni gbogbo wọn ń ṣe ó yẹ ká rí kan náà àwọn àgbààgbà wọn tí ó tiẹ̀ lè gbé ìgbésẹ̀ láti come into their marriage and settle their rift for them. Eléyìí lágbára ẹ̀yin èèyàn wa ẹja kájọjọ wo fọ́nrán yìí ká gbọ́ gbogbo àlàyé tí Adéọmọ Adé ṣe kẹ́dẹ̀ má bá mi fòpínìyàn yín náà lórí mátà yìí sí comment. Dàmọ́lá Ọlátúnjí ó post picture òun àti obìnrin tó ṣẹ̀ ń fẹ́ ìyàwó ẹ̀ tí ó jẹ́ ìyá ọmọ ẹ̀ tí wọ́n jọ jà tí wọ́n jọ ń ṣe tíátà ń gbà yẹn Arúgbá Bùkọ́lá Arúgbá ó wá write síbẹ̀ pé I decree I am free now. Àmọ́ ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè onítíátà ni mí o onítíátà gidigidi ni mí nǹkan kan rú mi lójú nídìí iṣẹ́ yẹn bá ṣe ní àwọn àgbàlagbà tó àtọkùnrin àtobìnrin nídìí iṣẹ́ tíátà mo wá ṣàkíyèsí wípé kò sí onítíátà tó wọn àti ọkọ ẹ̀ tàbí ìyàwó ẹ̀ ní ìṣòrí tí àwọn àgbà yẹn dá sí tí wọ́n dá rí settle àwọn tí issue ìsìn ẹ̀jẹ̀ máa ń padà tó máa ń sábà affect àwọn tó yẹ pé àtọkọ àti ìyàwó jọ wà ní industry yẹn ni ṣé bí Yorùbá sọ wípé àgbò kì í wà lọ́jà kó lọ́mọ tuntun owó ni orí ṣe wá ń wọ́ lójú ẹ̀yìn àgbàlagbà tó wà ní iṣẹ́ tíátà Yorùbá sọ pé àgbà ló máa ń tòlù àgbà tí yóò sì bá wa tó nǹkan ní industry yẹn and tábàdẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ inú dẹ̀ wà ní ọkọ ẹ̀yìn ìyá yẹn púpọ̀ yín mo fẹ́ sọ pé ẹ̀yìn ìyá yẹn 80% lẹ wà ní ọkọ àfẹnudọ́ ayépọ̀kọ ẹ̀ ṣaláìsí 80 to 85% ló wà ní ọkọ àfẹnudọ́ ẹ̀ bá ti ṣaláìsí ṣùgbọ́n àwọn youth tó wá wà ní ìdíṣẹ́ nowadays mo fẹ́ lè sọ pé agbára lè rí 30 to 40% tó wà ní ọkọ ọ̀ tó níyàwó sílé tó àti ìyàwó ò tí dà ní àwọn tó yẹ pé tọkọtìyàwó ni wọ́n tó wà ní industry kí ló ń ṣẹlẹ̀ sẹ́ni normally tọkọtìyàwó lè ní issue bọ́ẹ̀ yà rí pé even gan ní tí tọkọtìyàwó bá jà ìtẹ́ta àwọn family ti máa ń dá sí ní tó ń pé no one is perfect nínú church jẹ́ pé tí tọkọtìyàwó bá jà àwọn church máa dá sí tí tọkọtìyàwó bá jà àwọn mosque máa dá sí àwọn gbàtọ́ láti bá wọn settle and we have some other associations sef jẹ́ pé tí iṣu bá ṣẹlẹ̀ láàrin tọkọtìyàwó kó má jẹ́ pé àwọn méjì kan wà ní association yẹn tó bá ti jẹ́ nìkan wọ́n máa break through pé àwọn dá sí láti rí pé nǹkan wà ní lọ́dà wọ́n kò kiri bẹ́ẹ̀ ní theatre industry why everybody adé sọ pé báwọn ò mọ̀ ojú wa ní ti Saheed Balogun àti Faith àti ṣẹlẹ̀ bí Saheed Balogun ṣe súnmọ́ Ògògó tó ṣe súnmọ́ ọ̀gá Yínká Quadri tó bó ṣe súnmọ́ ọ̀gá Abdulkadir Babalade tó wọ́n jẹ́ síbẹ̀ nípa àwọn mọ̀ nǹkankan táwọn ẹ̀dẹ̀ fi dàtúká ti Jíbọ́lá Dàbọ̀ ti Dàmọ́lá Ọlátúnjí náà nǹkan ẹ jọ gbogbo
ẹ wo báwọn pípọ̀ yẹn dẹ̀ ṣe wọ́n bá ṣe ń ṣe tó ṣe ń wùyàn ìgbà tí mo pàdé first time máa pàdé àwọn méjì nínú fíìmù Ògòwò tí ọ̀gá wa Bíṣógun ṣe ń gbà yẹn sẹ́yìn rí wà ń bẹ̀ tẹ̀ bá rí bí àwọn méjì ṣe ń ṣe bí táyé kan ni wọ́n ó máa wù kẹ́ fẹ́yìn ní industry yẹn kò sí pé wọ́n ṣe pé bí Dàmọ́lá ṣe bálabàlà kan kiri no wọn àti ìyàwó ẹ̀jọ̀ wà ní wọn àtàgbàjọ wà ní ó ní ó tún jẹ́ kó ìtura gan wú gan pé tó wá tó àgọ́ fún wa láti marry industry yẹn láti máa marry nígbà yẹn ni o ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tẹ́yìn yẹn kí ló lè ṣẹlẹ̀ tí àwárí àwọn kankan ní industry táàrí àwọn èèyàn ní industry tó lè máa dá sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ kò dá o so wọ́n á jẹ́ kẹ́lù máa ba àwọn tó ṣẹ̀ ń bọ̀ láti máa marry ní industry yẹn a di pé wọ́n máa sọ pé tó bá marry ní industry yẹn ni ò ní padà ká o wọ́n máa padà fẹ́ sílẹ̀ ni so ẹ̀yin àgbà yìí náà ẹ bá wa dá sọ̀rọ̀ yìí bí ẹ kẹ́ máa fò ẹ fẹ́ ẹ̀yin ẹ̀yà yẹn ẹ máa pe àwọn obìnrin tó ti ń bọ̀ yẹn pé báyìí ni o báyìí torí mo mọ àwọn ìgbà mi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn máa ń wù tó pẹ́ di star ló oyè yín èmi máa ń worship ẹni tó bá sí ní ọkọ ẹ̀ ní industry yẹn gan ju ọkọ ẹ̀ lọ tó kó fẹ́ di star so but ẹ̀yin ìyá yẹn ẹ̀ lè máa bá wa sọ pé báyìí ni ẹ̀yin ṣe nígbà tí nǹkan ò fi affect home yín ẹ̀yin women's wing ó dàgbé women's clinic kan wing ni wọ́n pè ní tampa ìṣú sẹ́tù ẹ̀kẹ́ máa ṣe nìyẹn kébé kẹ́kẹ́ máa ra Ankara artist night nìkan ẹ̀rú nǹkan tó ẹ̀kẹ́ máa ṣe nìyẹn ó yẹ ká máa ṣe wedding ọmọ ní tíátà àtọmọ ní tíátà kó máa kó pọ̀ dáadáa láàrin wa kí ṣe wọ́n ìkan láàrin ọdún mẹ́ta tá à ń ṣe yìí lẹ́yìn mo fi ń pàtó pé ọmọ ní tíátà mi ò lè gbọ́ pé wọ́n tún ti ṣe wedding fúnra wọn táyé gbọ́tọ̀rùn mọ́ kò sí tó everybody ẹ̀rú ń bẹ everybody láti fẹ́ nínú industry yẹn so Senator Ban preach moral ó yẹ kó reflect in our character as well ó yẹ kó reflect in our life nǹkan tá à ń preach ní dáadáa yẹn ó yẹ káyọ̀ máa rí ní ara wa náà ọlọ́mọdé àkàkàn jẹ́ signpost tó ń jíwèé fún ọ̀nà fáwọn èèyàn tó ń gan òkú lójú kọ so ẹ jọ ẹ bá ṣàtúnṣe yẹn yín bàbá wa ìyá wa ní industry yẹn ọlọ́pẹ́ mi náà ìjọ ní tíátà ní jẹ́kẹ́ mi gbà ó so ẹnìkan nílé sọ pé ń bú àwọn ní tíátà. ó ga o ó lágbára bó sincerely ó tọrọ ní Adéọmọdé sọ nínú fọ́nrán yìí nípa wípé ó yẹ ká máa rí kọ̀ọ̀kan náà àwọn àgbààgbà òṣèré yẹn tí wọ́n àti máa dìde láti settle irú mátà báyìí but àdẹ̀lẹ̀ sọ náà wọ́n lè ti gbìyànjú tiwọn náà kó ṣe wípé agbára wọn ò ká ni àbí kí ló opinion ti yín ẹ̀yin èèyàn bọ́ gẹ́gẹ́ bí nǹkan tí Adéọmọdé sọ òun fúnra rẹ̀ òṣèré tíátà Yorùbá ni èmi believe wípé òun náà sì la lè rán sáwọn àgbààgbà òṣèré yẹn wípé kí wọ́n dákun kán máa bá wa dìde sáwọn tó bá jẹ́ kéékèèké nínú industry pàápàá jùlọ especially àwọn lọ́kọláya nínú wọn tí wọ́n bá rí wípé marriage wọn fẹ́ máa shake bákanbákan kán máa try láti máa bá wọn settle kí ìgbéyàwó wọn kó lè máa fẹsẹ̀ múlẹ̀ pàápàá àwòkọ́ṣe rere tí wọ́n jẹ́ ní society ká lè máa rí àwòkọ́ṣe yẹn wò gangan lára wọn kó má ṣe pé inú fíìmù nìkan ni wọ́n ti máa preach good day nǹkan dáadáa fáwọn èèyàn ká máa rí ní reality wọn náà ẹ̀yin èèyàn wa kí ni opinion ti yín ojú wo lẹ́yìn fi wò ìyàwó lọ́kọ sí yín ẹ máa bá mi sọ sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook tẹ́yin bá ṣe darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ à ń gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá wa subscribe kẹ̀dẹ̀ máa like and share ètò ìkú máa lọ lórí ayélujára ká tó pàdé láyé àtàláfíà ó dàbọ̀.